Bàbá Lárìndé. Kígbe. Ẹnu jápángọ̀. Fàkátì. Do something. Bóṣkẹ́. Yẹ̀wò. Gbà síbẹ̀. Bó ní ṣe. Wọ́n ṣe kíyan sí inú. Ṣe. Wọ́n ṣe kíyan sí inú. Ṣe. Kígbe. Ọmọ yìí dà. Ẹja ló ṣe o. Wàhálà ẹja ló mú. Ọmọ yìí dáa jù. Ọmọ yìí kún wájú tó kún lẹ́yìn. Gbogbo ẹ̀ dúró déédéé ni. Ìtàn àpèjúwe tó o tó. Farabalẹ̀ tí a tẹ̀ gbọ́ ìyẹn àtẹ̀sẹ̀ pọ́ ọmọ lé. Mo sún ni. Mo sún ni. Bó ló ti rí náà? Bó ló ti pàdé ẹ̀? Ó dà pé bóyá ń gbé lọ́dọ̀ àwọn ìyá yẹn àbọ̀ ń bá wọn ṣe nǹkan kan. Ṣé o sá fún lẹ́tà sí? Èyí ó ṣàlàyé kò máa tẹnu mọ́ fún lẹ́tà ọ̀tán pẹ̀lú owó tó fún mi. Wàláì kódà ó tún fún tó náírà lé lórí pé kó fi gọ̀kadà délé. Ó jẹ́ 5,000. Ògùn rè. Ìwọ náà ó ṣètò rẹ̀. Ó lè fi gọ̀kadà délé. Ìwọ náà. Ní ìsọ̀rọ̀ burúkú. Ìwọ náà ó ṣe. mo láìsí gan. O sì náà tó bá dé tó bá ń dáná fún mi ìwọ náà máa jẹ mẹ́. Wàláì. Ẹ dàmà. Ẹ dàmà. Ẹ pẹ̀lẹ́. Ìyá wa ẹ lẹ o ẹ bèrè yàn. Ó jọ èèyàn kan tó kọjá fìrí tó fún ọmọbìnrin ní lẹ́tà láìpẹ́. Ẹ má bínú bò ládùúgbò torí ibi tí mo yà á pọ̀. Ó sì lè bèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan sí. Ibo ni mo yà Ṣé ládùúgbò ìwọ yín? ọmọ ọmọbìnrin yìí àbí ìwọ kọ́ ló fún lẹ́tà yìí? Akíbèrè. Sára ẹ yáṣá. Èwo lójú tó wá ń sẹ́ sí mi? Sára ẹ yáṣá. Ìwọ èèyàn rádaràda yìí. Onírànù ayé àtọ̀run ni ẹ́. Ìwọ torí dáńkú bí àgékù ejò yìí. Ìwọ tó jẹun kánú tó fẹ́ fẹ́ ọmọbìnrin ọmọ yìí. Ọmọ táwa ń kówó lé ló ta ṣì rán níléèwé. Tó fẹ́ bà ayé ẹ̀ jẹ́ ni. Màmá ẹ̀jọ̀ ó dúró ibi tẹ̀dí yẹn. Ẹ bá mi tẹ full stop. Ẹ̀jẹ̀ tí yóò ní bàjẹ́. Ẹni yọ̀ fún yín lọ́mọ ò ní gbé yín lọ́mọ lọ. Ṣé ti gbọ́? Over to him, ẹni tó rán mi sẹ́rì. I'm just alárinà. Yà. Mi ń sọ̀rọ̀ ságbàlagbà ni o. I'm very Ọba nice. sọ̀rọ̀ sí mi kó gbèsè ọ̀rọ̀. I'm sorry. Wàá mọ̀ bóyá ọmọ lọlé lọ gbèsè ọ̀rọ̀ lé ní. Onírànù ọmọ ẹ̀rí bó ṣe rí. Ẹlẹ́ o, bàbá rádaràda. Jésù. Bàbá rédèrèdè. Ayé mi. Ẹ̀rí kángọ̀ orí ẹ̀ tó dàbí tó fi ń gbàrú ní ọjà ọba. Tèmi. Ṣé èèyàn ni wọ yàbẹ́ ẹranko? Àti ẹ̀gbọ́n tọmọ kékeré yìí. Ìwọ òpònú àgbàlagbà rádaràda yìí. Nǹkan tó da náà ń wẹ̀ ìwọ wo ọjọ́ orí ẹ̀ sí ọmọ kékeré ọmọ tẹ̀lé bí lọ́mọ. Ó wá ní kọ́ lọ máa fún lẹ́tà. Kò dẹ̀ ní ra gbá fún ẹ. Èyí lẹ́tà tó ní kán fún olóṣì játijàti. Ìwọ náà ó rí ọkùnrin gidi ó rí ọkùnrin dúdú dúró tí àwọn bàbá rádaràda tó ti wà ní kọ́tátò yìí àwọn ló fẹ́ tẹ̀lé àánú ẹ̀ ṣe mí olójú kòkòrò ọmọ ìyá. Tọmọ iná ọjọ́ ọmọ kékeré. Màmá ẹ wá o. Kí ni? Ẹ wá ẹ má bínú. Kíní nìkan lẹ filẹ̀ lẹ́tà nìkan lẹ jùlẹ̀. Ok mbà gbé báàgì mi náà sí àbí. Báàgì yín kọ́ o. Ọ̀gbẹ́ni sọ fún wọn lẹ́tà nìkan náà jùlẹ̀. Ẹ̀yin gan pàápàá ẹ̀yin gan náà ọlọ́mọ jẹ ká gẹ́yìn náà jàgbàlagbà òní. Wọ́n máa arrest ẹ̀ máa ní kó gbé yín kó gbàgbé yín sẹ́wọ̀n ẹ̀yà wèrè ni ṣé torí mo sì bá yín mu ní lẹ́rọ̀ ń gbọ́ owó tó. Ṣé bá kọ́ fún mi ló kọ̀kọ̀ wọ́n tẹ́nìkan lọ fún mi. ó gba 5,200. Jesus is Lord. Sọ àwọn èlò tí ẹ tún fẹ́ ṣe tẹ́lẹ̀ wọ́n tún fẹ́ lù ẹ́ ní jìbìtì ti bí ayé ẹ ti bàjẹ́ yá kó sì lọ onígbà fún yín o ẹ̀yin wèrè gátìgátì wọ̀nyí. Ẹ̀gbẹ́ ẹ̀ délé láyọ̀ yìí lórí burúkú bóyá ọmọ yẹn ò ti dàgbà bóyá rò pé ọ̀gbẹ́ni tó ń gàdí lọ bí ebè kókò mo rò kórìí ẹ̀ burú. Kí ló dé? Owó mi dà. Dúró. Gbá lásùn gbẹ̀yìn náà. Àmọ́ orí ẹ̀ ló burú béèrè lọ́gọ́gùn ẹ̀ kó béèrè lọ́wọ́ ẹlẹ́dẹ̀ owó mi dà. Ó mà lè jẹ́ kójú àlàmú ti fún lówó. Mélòó la? Ó dẹ́ kọ́kànlélógún lówó. Àjọ ọlọ́pàá ó bẹ̀rẹ̀ sí. Àjọ ọlọ́pàá.